Ọba Elegushi ó ti darapọ̀ máwọn blackmailers, ó ti darapọ̀ máwọn Gistlovers o ẹ̀yin èèyàn, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé Ìyábọ̀ Òjó, Tóyìn Abraham àti Fọlá ẹgbẹ́ blackmailer ni wọ́n wà, bẹ́ẹ̀ sì ni Gistlover ni wọ́n, èyí tí àwọn èèyàn ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ṣùgbọ́n bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí o, ẹ wo fídíò èyí tó ń kọjá lọ ní orí fọ́nrán mi yìí, ibẹ̀ láti rí Tóyìn Abraham àti Fọlá Tinubu, bẹ́ẹ̀ ni Fọlá Tinubu àwọn ẹgbẹ́ Gistlover làbá tún rí bàbá wa Ọba Elegushi tí ń ju kísìsì, tí ń sàn ju kísìsì, tí ń jù sí Tóyìn Abraham abẹ́ẹ̀rí bá a ṣe rí Fọlá náà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó náà ń gbà, bí Tóyìn ṣe ń gbà bẹ́ẹ̀ náà ni Fọlá ń gbà. Ẹ̀yin èèyàn abẹ́ẹ̀rí pé LETIKE torí Ọba Elegushi tá a rí pọ̀ mọ́ Fọlá yìí, ẹ̀yin náà mọ̀ bí gbogbo ẹ̀ ṣe ń lọ wípé n tó fi lè mú un tá a fi rí Ọba Elegushi, àwọn náà ti darapọ̀ máwọn blackmailers o, ó sì ti di ọ̀tá arábí ṣe mọ̀ arábí ẹ̀yin èèyàn. Ó dá mi lójú wípé Ọba Elegushi ó náà ti darapọ̀ máwọn tó ń ṣẹ̀tì èèyàn up o, bá a ṣe wá rí wọn báyìí kò sígbà táwọn náà tí wọn ò ní jẹ chaati, wọn ò jẹ chaati torí wípé wọn ti di ọ̀tá àwọn kan, àwọn arábí tàwọn tọjà jó ni wàhálà, wọn ti di ọ̀tá wọn torí pé wọn jẹ àwọn show tó pọ̀ gan, wọn bẹ̀rẹ̀ sí ní gbé ring light ní oríṣiríṣi, ó ní wọn mọ̀ sọ wípé bàbá yìí abájọ tí wọ́n fi rán àwọn lọ sínú ọjà, àṣẹ wọn náà wà lára àwọn tí wọ́n sowọ́ pọ̀ tí wọ́n set àwọn up. Bàbá ẹ kú múra wàláì, lóyìn ilé ìtẹ̀sẹ̀ wàláì ẹ sì jẹ́ so wàláì wọn ò gbé ring light jáde fún yín, ẹ̀yin gò gbórúkọ ẹ mọ̀ wò ó ẹ̀yin èèyàn bó lẹ́yìn náà rí fídíò ọ̀hún sí, ogun tẹ́ bá rò ẹ fi dáhùn yín ẹ fi sí orí comment section yìí rè o.